kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. iléeṣẹ́ ológun Nàìjíríà ní àwọn ògbóǹtarìgì ikọ̀ agbésùnmọ̀mí Islamic State West Africa Province ISWAP ti juwọ́ sílẹ̀ o fún iléeṣẹ́ ológun tí wọ́n sì ní àwọn ò ní kópa nínú ìgbésùnmọ̀mí mọ́. iléeṣẹ́ ológun tó fi ìròyìn náà léde lórí ayélujára kéde orúkọ àwọn agbésùnmọ̀mí tí wọ́n juwọ́lẹ̀ náà bíi Ismail Muhammad àti Abu Umar. àtẹ̀jáde náà ní àwọn èèyàn náà wà pẹ̀lú iléeṣẹ́ ológun tí wọ́n sì ń gba ìdánilẹ́kọ̀ọ́ láti kó gbogbo àwọn nǹkan tó wà lórí wọn tẹ́lẹ̀ kúrò. iléeṣẹ́ ológun nínú àtẹ̀jáde náà ní pé àwọn ti tún ṣe àṣeyọrí nídìí ìgbógun ti ìwà ìgbésùnmọ̀mí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń ju idà wọn sílẹ̀. agbẹnusọ ikọ̀ Adinkai ní ẹ̀ka iléeṣẹ́ ológun Haruna Sani ló fi ìròyìn léde. èyí ló ń wáyé lásìkò tí ìwà ìjínigbé àti ìpèníjà bó ń peléke sí i lórílẹ̀‐èdè Nàìjíríà. bákan náà ló ń wáyé lẹ́yìn tí ìjọba Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn orílẹ̀‐èdè Amẹ́ríkà ṣekú pa ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ikọ̀ agbésùnmọ̀mí ISIS Abu Bilal al-Minouki. táwa ni àwọn èèyàn náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun Nàìjíríà fi léde. àwọn èèyàn méjì náà ló di ipò tó ṣe pàtàkì mọ́ láàrin àwọn agbésùnmọ̀mí ẹgbẹ́ wọn tí wọ́n sì ń ṣọṣẹ́ láwọn agbègbè Mangari ní ẹkùn Lake Chad. ọ̀kan lára àwọn èèyàn náà Ismail Muhammad ló súnmọ́ ọ̀gá àwọn ISWAP Bashowa tó sì ní ọ̀pọ̀ ìmọ̀ nípa bí ikọ̀ agbésùnmọ̀mí náà ṣe ń ṣiṣẹ́ dáadáa. ẹnìkejì Abu Umar ní òun gbajúmọ̀ láàrin àwọn akẹgbẹ́ wọn ìmọ̀ rẹ̀ lórí ṣíṣe àwọn àdó olóró òun lòun mọ̀ dáadáa. iṣẹ́ tirẹ̀ ní láti máa pèsè àwọn ọkọ̀ tí àwọn àdó olóró wà pẹ̀lú àwọn ohun ìjà míì táwọn agbésùnmọ̀mí náà máa ń lò láti fi ṣọṣẹ́. iléeṣẹ́ ológun kò sọ ohun kankan nípa ọjọ́ orí wọn o ibi tí wọ́n ti wá tàbí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n ti juwọ́ sílẹ̀ fún ìjọba yìí. bákan náà ni iléeṣẹ́ ológun tó fìdí rẹ̀ múlẹ̀ pé agbésùnmọ̀mí kan Muhammadu Khalifa tó jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí ISWAP Shura ti pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí ikọ̀ ológun Adinkai ṣe ìkọlù sí ibùba wọn. iléeṣẹ́ ológun wòye pé bí Ismail àti Abu ṣe juwọ́ sílẹ̀ fún ìjọba yìí jẹ́ ìfàsẹ́yìn fáwọn agbésùnmọ̀mí akẹgbẹ́ wọn pàápàá nítorí ìmọ̀ àti ipa wọn nínú ikọ̀ náà kí wọ́n tó kúrò. wọ́n fi kún pé ìgbàgbọ́ wà pé ọwọ́ líle tí ikọ̀ Adinkai ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lòdì sí àwọn agbésùnmọ̀mí náà. bẹ́ẹ̀ òun náà ló sì ń ṣe ìṣoore báyìí ló jẹ́ kí wọ́n máa juwọ́ sílẹ̀ fún ìjọba. ẹ ó rántí pé ní oṣù karùn-ún ní ìjọba àpapọ̀ ti fìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti ṣekú pa Abu Bilal al-Minouki tó jẹ́ olórí ẹgbẹ́ agbésùnmọ̀mí ISIS. ààrẹ Bọ́lá Tinubu ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde láàárọ̀ ọjọ́ àbámẹ́ta. ọ̀rọ̀ yìí ló jẹyọ lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti kọ́kọ́ kéde ìgbésẹ̀ náà. nígbà tí ààrẹ Trump ń júwe Abu Bilal al-Minouki ó ní òun ní igbákejì ẹgbẹ́ ISIS káàkiri àgbáyé. Trump sọ pé Abu Bilal al-Minouki kò lè máa ṣẹ̀rù bà àwọn èèyàn Áfíríkà mọ́ báyìí lẹ́yìn tó ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra. lẹ́yìn náà ló dúpẹ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà fún ìbáṣepọ̀ rẹ̀ láti rẹ́yìn Abu Bilal al-Minouki. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pẹ̀ka ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣòro ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube ó ní lọ sọ. ṣe ni pọ́n ṣe ni gbogbo aláyé. ó ń
mẹ́rìnlélógún bàbá gbogbo.